Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday, July 1st ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlú àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà bànújẹ́ láṣẹ Ìdùmarè. Mo kí gbogbo wa káàbọ̀ sínú oṣù tuntun, oṣù keje July, oṣù ayọ̀, oṣù ìdùnnú, oṣù ìfọ̀kànbalẹ̀, oṣù ìgbéga ló máa jẹ́ fún wa láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries, Stabila ní March 21 sí April 20. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ látàrí pé àwọn wàhálà ìdààmú tó ti ń wáyé lórí ọ̀rọ̀ iṣẹ́ láti bí ijọ́ mẹ́ta ó ṣe ṣe kí gbogbo ẹ̀ kó fẹ́ kásẹ̀ ńlẹ̀ díẹ̀ lọ́jọ́ tòní, tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ráǹfààní láti ráàyè mójútó ṣe yín clearly and fine, tí ò ní sí nǹkan tó jọ mọ́ distraction rẹpẹtẹ àbí rushing rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́ láti fi fálẹ̀ mọ́ṣẹ́, ẹ fálẹ̀ mọ́ṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní kí ẹ lè ráǹfààní àtọrẹgbámú, ẹ fálẹ̀ mọ́ kárí ayín. Èyí ń fẹ́ kí ẹ rí dájú pé ẹ mójútó ọ̀rọ̀ iṣẹ́ gangan kí ẹ lè bọ́ sí ipò tẹ́ ẹ ń fẹ́, kí ẹ lè bọ́ sí ipò rọrùn tí ẹ ń fẹ́ lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Bá jẹ́ pé yín àti olólùfẹ́ yín ò lè rí bákan lénìí, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lọ́jọ́ tòní láàyè iṣẹ́ pẹ̀lú. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour sage green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìgbàlámọ̀ Taurus, Stabila láàrin April 21 sí May 20. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín ó ṣeé ṣe kí ẹ rí àwọn ìyípadà kan nínú ìgbésí ayé yín. Àwọn nǹkan tí ẹ ń fẹ́ ní ti owó, ní ti ìdàgbàsókè, ní ti ìmọ̀ ó ṣeé ṣe kí ẹ rí lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́jọ́ máa kẹ́kọ̀ọ́, èyí ní ìjẹ́ tó ṣe pé àwọn nǹkan tẹ́ ti ń fẹ́ mọ̀ ní ìmọ̀ ẹ máa mọ̀ lọ́jọ́ tòní o. Ẹ máa tún advance sí nínú knowledge lọ́jọ́ tòní. Èyí dára fún yín láti fi gbá research nípa àwọn nǹkan tí ẹ fẹ́ mọ̀ yẹn, tó ṣe pé ẹ máa mọ̀ wọ́n dáadáa lọ́jọ́ ti tòní. Púpọ̀ nínú yín lọ́jọ́ tòní àǹfààní ire ọ̀nà jíjìn ó wà fún yín dáadáa lọ́jọ́ tòní. A ti ń tẹnu mẹ́lẹ̀ láti jọ́ mẹ́ta, ẹ̀yin tẹ́ sì ti ń rí ọ̀nà jíjìn náà ẹ̀ tí kọ̀mẹ́ǹtì pẹ́ ti rí, ẹ̀yin tẹ́ ti ń rìnrìn àjò náà ẹ̀ tí kọ̀mẹ́ǹtì pẹ́ ti ń rìn. Ọ̀pọ̀lọpọ̀ yín báyìí ìrìn àjò á pọ̀ fún yín lásìkò yìí láàrin bí ọjọ́ mẹ́ta sígbà tá a wáyé. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ rìnrìn àjò, ìrìn àjò yìí sì máa jẹ́ tó ṣe pé ó máa fẹ́ bọ̀ yín dáadáa ní ọjọ́ ti tòní. Àwọn tó wà nílé òkèèrè ló máa ṣàánú yín lásìkò yìí o. Àánú àfọ̀hùn látọ̀nà jíjìn fún yín lọ́jọ́ tòní. Ẹ bá àwọn tó ṣe pé ọ̀nà wọn jìn sí yín tó jẹ́ ọ̀rẹ́ yín tó jẹ́ alátùmọ̀ yín, ẹ bá wọn ṣe lọ́jọ́ tòní. Ẹ bá wọn jíròrò nípa nǹkan tẹ́ ń fẹ́ lọ́jọ́ ti tòní pé lágbájá ràn mí lọ́wọ́ lórí nǹkan báyìí, lágbájá ṣe nǹkan báyìí fún mi, ó ṣeé ṣe kí ẹ ráǹfààní ìjẹ ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín láti fi advance sí nínú ìmọ̀, láti fi jẹ́ kí iṣẹ́ yín kó tún gbòòrò sí, láti fi jẹ́ kí àwọn èèyàn tún dá yín mọ̀ mọ́ nǹkan tẹ́ ń ṣe sí dáadáa lọ́jọ́ tòní. Ọpọlọ yín á sì jí pépé, tẹ́ máa brilliance dáadáa lénìí. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn àlárinrin. Àǹfààní kan lè já wọlé fún yín lọ́jọ́ tòní. Máa jẹ́ nǹkan tẹ́ tí ń expect tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nǹkan yẹ kó tó mi lọ́wọ́, ó ṣeé ṣe kó tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Lójijì ló ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín rí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour grey sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, Stabila láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ire kan máa wọlé fún yín, ire ìfà ni. Ire ìfà máa wọlé fún yín lénìí. Tẹ́ máa dúpẹ́, tẹ́ máa dunnú, tẹ́ máa yọ̀ lé lórí. Àǹfààní kan á wọlé fún yín lénìí tó máa jẹ́ pé ní rush lórí máa wọlé fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa rí nǹkan tá máa ra yín yá gágá dáadáa, támúnú yín dùn, tá máa yọ̀ yín kún dáadáa lọ́jọ́ tòní. Ire púpọ̀ ń bọ̀ fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ yín ire òjijì tẹ́ expect á wọlé fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ oríire lọ́jọ́ ìjẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ẹ ní láti rí dájú pé ẹ sa akitiyan láti rí dájú pé ẹ fálẹ̀ mọ́ nǹkan tẹ́ mọ̀ pé ire lè wọlé níbẹ̀, bí iṣẹ́ yín tàbí bí ẹni tí ẹ lè pè fún ìrànlọ́wọ́ lọ́jọ́ ti tòní. Àǹfààní sílẹ̀ fún yín dáadáa lọ́jọ́ tòní. Àárín ẹ̀yin àti olólùfẹ́ yín á dùn yín gbà lọ́jọ́ tòní bí ìgbà pé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ra lénìí ni. Àárín ẹ̀yin àtàwọn tẹ́jọ́ ń bára ṣe á dùn yín gbà dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ ìjọjọ́ tó ṣe pé ẹ ní ìṣòro kankan rárá. Ẹ máa sẹ́ǹsì yípo padà ọ̀tún nínú ìgbésí ayé yín. Tẹ́ ẹ máa wò ó dàbí ìgbà pé nǹkan ti ń yí padà fún mi. Ó dàbí ìgbà páyé mi ti ń dára. Ó dàbí ìgbà pọ́kàn mi ti ń balẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa rí dùnnú, ẹ máa rí ayọ̀. Ire tó máa dùn mọ́ yín nínú láti inú wá á wáyé lọ́jọ́ tòní nípa bámbárì.
ibi tẹ́ ẹ̀ ṣiṣẹ́ sí ẹ máa rí jẹ lọ́jọ́ tòní, owó á wọlé fún yín dáadáa lénìí. Ọjọ́ ìjọ tó ṣe é pé ẹ ní ìdàtí stress ara yín, gbogbo èèyàn á fẹ́ bá yín ṣe ohun tẹ́ ẹ dàpọ̀ pẹ̀lú èèyàn látijọ́ yìí tẹ́tí ẹ ti sọ òpònú lé lórí, ó ṣeé ṣe kí ire wọlé láti ibẹ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ rere ló jẹ́ tí gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ, iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn yín gbà, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín dáadáa lénìí. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 12 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí gbà kí sára díẹ̀ láàrin èèyàn tó lólùfẹ́ yín, ó ṣeé ṣe kí àìgbọ́ra-ẹni-yé díẹ̀ fẹ́ wáyé. Ó lè jẹ́ ẹnu ló máa gbé yín bákan, tẹ́ máa sọ̀rọ̀ bákan tó ṣe é pé ó máa dán olólùfẹ́ yín díẹ̀, tàbí kí clash fẹ́ wáyé láàrin méjèèjì díẹ̀ lọ́jọ́ tòní tó ṣe é pé ẹ máa misquote ọ̀rọ̀ ara yín lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa misinterpret ọ̀rọ̀ yín tó sì lè bí issue láàrin èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Èní ọjọ́ olólùfẹ́ ni ó jẹ́, ṣùgbọ́n issue tó fẹ́ wáyé láàrin yín, ẹ má jẹ́ kó wáyé. Ẹ rí dájú pé calm down, ẹ yára gbọ́rọ̀ kí ẹ sì lọ́ra fún èsì ọ̀rọ̀. Ẹ má wulẹ̀ kánjú, yára fèsì kó má bàa dín pé yan àdọ̀wà di yanpanyanrin tí aáwọ̀ máa wáyé láàrin yẹn. Kíyèsára, tẹ́ bá lọ bí iṣẹ́ lénìí kò sí wàhálà rárá, iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ. Kódà ó ṣeé ṣe kí ẹ rí owó gbámú dáadáa níbi iṣẹ́ tẹ́ bá lọ bí iṣẹ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n iṣẹ́ yín àti olólùfẹ́ yín ò lè lágbára. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ máa gbé inú yín láti sọ, kọ́rọ̀ máa gbé yín nínú, bóyá torí nǹkan tó ti ṣẹlẹ̀ láti bí àná àbí ìjẹta tẹ́lẹ̀, ó ṣeé ṣe kọ́rọ̀ máa gbé yín nínú láti sọ tẹ́lẹ̀ lè fẹ́ bí issue láàrin yín tí bá lọ gbọ́rọ̀ kalẹ̀ lọ́nà tó ṣe é pé ó lè gbà mú ìpalára wá fún ọmọlàkejì. Ó lè jẹ́ ọkọ yín, ó lè jẹ́ ìyàwó yín, ó lè jẹ́ ọ̀gá yín, ẹni tẹ́tí àjọ ń dà kọ́kọ́ pọ̀, ó lè jẹ́ business partner lọ́jọ́ tòní. Kí ẹ kíyèsára dáadáa púpọ̀. Ní pàtàkì jùlọ energy yín lénìí, ẹ jẹ́ kí ó jẹ́ iṣẹ́ lẹ máa darí gbogbo ẹ̀kọ́ níbi iṣẹ́ náà sì rí. Ẹ kíyèsára, ẹ sọ̀rọ̀ ẹnu sọ, ẹ sọ̀rọ̀ lọ́nà tó máa gbà mú àpọ́nlé wá tí ò ní má bùkù wá lọ́jọ́ tòní. Aago 7 kọjá ìṣẹ́jú 12 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ ìgbà kíyèsára púpọ̀ púpọ̀ o, tòwó ṣeé ṣe kí Ọlọ́run lè jẹ́ kí ẹ máa ṣiṣẹ́ lọ́wọ́ kí nǹkan kan fẹ́ dàrú tó ṣe pé máa fẹ́ ná owó lé lórí lọ́jọ́ tòní. Ọjọ́ yìí ọjọ́ tí ó gbà kíyèsára gidi gan ló jẹ́. Pẹ̀lú tẹ́ bá ń ṣe nǹkan kan lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ fókọ̀sì lé lórí dáadáa kí mistake tá lọ cost yín pé ẹ fẹ́ náwó rẹpẹtẹ kó má bàa wáyé lọ́jọ́ ti tòní o. Tòwó ṣeé ṣe kí mistake kan fẹ́ wáyé tó ṣe pé a fẹ́ ná yín ní owó, bóyá iṣẹ́ kan lẹ̀ ń ṣe lọ́wọ́ tí iṣẹ́ náà dédé bàjẹ́ tó ṣe pé ẹ máa fẹ́ wọ́n pé ta ló ní kí n ṣe báyìí ná, àbí nǹkan kan ló yẹ kẹ́ ti fi sí láti ilẹ̀ tó ṣe pé ẹ ti máa gbàgbé látàrí pé ẹ̀kọ́ bí ara sí. Distraction máa pọ̀ rẹpẹtẹ ní ibi iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́jọ́ tòní. Àwọn task tẹ̀ ń ṣe lọ́wọ́, kódà kó já bọ́ọ̀lẹ̀ ń fọ́ lọ́wọ́, àbọ̀ yẹn ó ṣeé ṣe tó yẹ pé kódà kó jẹ́ 10 minutes lẹ fẹ́ lò ní díẹ̀, ilé lè wáyé lórí ẹ̀ tó ṣe pé máa lo 20 minutes tí ẹ bá kíyèsára. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ ti tòní pẹ̀lú iṣẹ́ tẹ́ bá ń ṣe. Ẹ wà well focused dáadáa lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn opportunity kan lè wáyé lọ́jọ́ tòní tó ṣe pé ó yẹ kí ẹ grab ẹ̀, kí ẹ rí dájú pé ẹ grab ẹ̀, ṣùgbọ́n wọ́n lá ń pé àwọn task mi tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ eléyìí lè fẹ́ affect àwọn opportunity mi lọ́jọ́ tòní fún yín. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ fálẹ̀ mọ́ iṣẹ́, opportunity tó bá ti wọlé ẹ rí dájú pé ẹ kọ bí ara sí. Ẹ balance ọ̀rọ̀ ara yín, ẹ má wulẹ̀ ní pé ẹ̀ ń fìsí bí kan ju bí kan lọ. Kẹ́ jẹ́ kọ́rọ̀ iṣẹ́ yín jẹ́ nǹkan tó máa jẹ yín lógún dáadáa lọ́jọ́ tòní. Ẹ sa ìkìtìyàn àti ipá láti rí dájú pé iṣẹ́ yín balance. Bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé ẹ ṣọ́wó ná lọ́jọ́ tòní kí ẹ má náà àpà, torí náà lè fẹ́ wá bá yín gbé lábájá nǹkan báyìí wá kówó lè wá ṣe gbá. Ẹ kíyèsára lọ́jọ́ ti tòní. Bákan náà sì rèé, health yín náà ẹ kíyèsára, torí health challenges lè wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ ná owó lé lórí. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ yìí tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́fẹ̀lẹ̀ ṣe kò ní sí wàhálà rárá. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ṣùgbọ́n ní ti iṣẹ́ àti ní ti owó yẹn ò lè rí bákan lọ́jọ́ tòní. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Onírọ̀rùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, pẹ̀lú ọjọ́ oríire gbáà sì ló jẹ́ fún yín. Púpọ̀ ọ̀nà yín lọ́jọ́ tòní ẹ máa rí àǹfààní jẹ níbi iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Ire ibi iṣẹ́ ó wà fún yín dáadáa lọ́jọ́ ti tòní. Àǹfààní tí ẹ ti ẹ̀rọ kan rárá ó máa wọlé fún yín lọ́jọ́ tòní. Ire òjijì kan máa já wọlé lọ́jọ́ tòní tó ṣe pé látara iṣẹ́ yín lẹ́ẹ̀tì ní àǹfààní yìí.
àwọn ọgbọ́n kan wà tó ṣe pé ẹ ti ń fẹ́ mọ̀, ìmọ̀ kan wà tẹ́ ti ń fẹ́ mọ̀, ẹ máa mọ̀ lọ́jọ́ tòní tó ṣe pé lójijì ní gbogbo ẹ máa wáyé tára gbígbà pé àárọ̀ yìí mi mà fi bẹ́ẹ̀ mọ̀ nǹkan yìí, àárọ̀ yìí owó yóò máa wọlé, àárọ̀ yìí èèyàn kankan ò pè mí, opportunity lè wọlé fún yín látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Wọ́n lè pè yín nípe oríire, nípe ìdùnnú, nípe ayọ̀ látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Wọ́n lè fẹ̀bùn ta yín lọ́rẹ lọ́jọ́ tòní. Nǹkan yín lè búrẹ́kẹ́ dáadáa lọ́jọ́ tòní. Àǹfààní wà fún yín láti kẹnu sí, láti dàgbàsókè sí dáadáa lọ́jọ́ sí tòní. Púpọ̀ nínú yín sì rí dájú pé ẹ lọ gba àǹfààní lórí ọ̀rọ̀ dàgbàsókè iṣẹ́ yín. Torí àsìkò yìí, àsìkò tó ṣe pé èèyàn gbọ́dọ̀ fi falẹ̀ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀ ní láti fi build career. Gbogbo ìmọ̀ tẹ́ bá mọ̀ ẹ lò lórí career yín lọ́jọ́ tòní. Àwọn owó tí ẹ bá rí náà ẹ lò lọ́nà tó máa wà profitable tó ṣe pé ó lè ran ìgbésí ayé yín lọ́wọ́, ó lè ran dàgbàsókè ayé yín lọ́wọ́. Àsìkò yìí àsìkò oríire ló jẹ́ fún yín tí gbogbo nǹkan yín á lọ dáadáa. Òun yẹn á gbá tí yín wá nífẹ̀ẹ́ yín dáadáa, ẹ máa lẹ́ran ọ̀fẹ́. Wọ́n á ṣe yín bí gold, wọ́n á ṣe yín bí wúrà lọ́jọ́ tòní ni. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ gbà lọ́jọ́ tòní jẹ́. Ẹ rí dájú pé ẹ fi wà ní ìdùnnú, ẹ má fi kanra, ẹ má fi bínú, ẹ fẹ̀lẹ́ ṣe fọgbọ́n ṣe láwùjọ àwọn ènìyàn lọ́jọ́ tí tòní. Tó bá ń pọ́n yín lé, tó bá ń bàbàrà yín, ẹ má wá gbéraga, ẹ ní ìrẹ̀lẹ̀ ló dára, ẹ má gbéraga rárá. Ẹ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká káwọn náà ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ dáadáa, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn yín gbà. Bẹ́ẹ̀ sì ni ire owó máa wọlé fún yín dáadáa ní ọjọ́ tí tòní. Aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Àárín èèyàn àti olólùfẹ́ yín tó dàbí ìgbà pé ó rí bákan tẹ́lẹ̀, ó máa rọlẹ̀, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú mọ́. Bẹ́ẹ̀ sì ni ilé yín máa kàmú dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta láàrin èèyàn àti olólùfẹ́ yín àbí nínú ilé yín, ó ṣeé ṣe kí ẹ rọ́nà àbáyọ lé lórí dáadáa lọ́jọ́ tòní tí ẹ máa free, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Ó dára kí ẹ tún àyíká yín ṣe, káyìíká yín wà ní ìmọ́tótó dára. Ó dára kí ẹ ṣe dáadáa sí àwọn tó rọ̀gbà yín ká. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ń ní nǹkan tó pọ̀ tẹ́ fẹ́ ṣe nínú ilé lọ́jọ́ tòní. Ẹ lè busy pẹ̀lú ọ̀rọ̀ ilé àbí ọ̀rọ̀ ààyè kan tí ẹ wà tẹ́ ẹ̀ ń tún ṣe lọ́wọ́ pé báyìí ni mo fẹ́ kó rí, bákan mo fẹ́ kó lọ. Ẹ̀yin tẹ́ sì ń kọ́lé lọ́wọ́ náà, àsìkò ilẹ̀ máa tún fẹ́ focus lórí ọ̀rọ̀ ilé yín. Á sọ sí yín lọ́kàn pé ilé tí mò ń kọ́ lọ́wọ́ yìí, bóyá kí n tún focus lé lórí díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa busy pẹ̀lú àwọn one or two things nínú ilé yín dáadáa. Ẹ máa láwọn nǹkan tẹ́ fẹ́ ṣe nínú ilé. Ó lè jẹ́ bùkátà kan lẹ́jọ́ fẹ́ gbọ́ nínú ilé tó ṣe pé àṣírí ẹ̀ máa bò lọ́jọ́ sí tòní láṣẹ ní ọwọ́ Ọlọ́run Ọba. Ẹ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká. Ẹ ṣe dáadáa sí family torí ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin èèyàn àti family lásìkò yìí. Ẹ lè ràn lọ́wọ́ gan látara family ní àsìkò tí ẹ wà yìí. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ láti wá ìrẹ́pọ̀ tó dánmọ́rán láàrin olólùfẹ́ ẹni àtara ẹni, láàrin ara ẹni àti mọ̀lẹ́bí ẹni. Eléyìí máa bí kí ìbáṣepọ̀ yín kí ó last, kó sì strong dáadáa sí, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ìyẹn ní ìyẹn rí dájú pé ẹ wá ṣe báyẹn nìkan, ẹ wò lẹ̀ focus lórí iṣẹ́ yín náà. Ẹ tiraka lórí iṣẹ́ yín. Ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ láti ilé lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí ajé bugbájẹ́ dáadáa, kẹ́rí ṣe dáadáa ní ibi iṣẹ́, kí iṣẹ́ lọ bó ṣe yẹ kó lọ fún yín lọ́jọ́ tòní. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tí tòní o. Aago 1 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ẹnu yín máa dùn jù yọ̀. Èní dára kí ẹ rí dájú pé ẹ sọ secret yín jáde, ẹ sì jìnnà sí ọtí mímu torí ẹnu yín máa dùn dáadáa lọ́jọ́ tòní. Kí ẹ má lọ sọ ọ̀rọ̀ tó ṣe pé secret á lọ jábọ́. Àwọn nǹkan tẹ́ fẹ́ kẹ́ni kankan mọ̀ á fẹ́ lọ jábọ́. Àbọ̀rọ̀ téèyàn fi sí yín lọ́wọ́ á fẹ́ dín pé á lọ jábọ́. Mo lè sọ tí n bá sọ kò ní mínì. Ó sì jẹ́ pé tẹ́ bá sọ tán ẹ wá padà máa rò pé ó mà ní mínì. Nǹkan tí mo máa sọ lánàá yẹn ta ló ní kí n sọ ná. Ẹ kí sára púpọ̀ lọ́jọ́ tí tòní. Ẹ fọgbọ́n ṣe lénìí o. Èní dára kí ẹ fẹnu yín, kí ẹ fi pege síra yín, kí ẹ fẹnu yín béèrè ìrànlọ́wọ́, kí ẹ fẹnu yín béèrè àránṣe. Ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin ẹ̀yin àti ẹ̀gbọ́n, ẹ̀yin àtàbúrò. Gbogbo yín máa wà ní ìrẹ́pọ̀ dáadáa lọ́jọ́ tí tòní. Ẹni tó ti ń fẹ́ bá yín sọ̀rọ̀ látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kó láǹfààní àti bá yín sọ̀rọ̀ lénìí. Ẹni tẹ́yin náà ti ń rò pé jẹ́ tiẹ̀ fún táìmù kájọ sọ̀rọ̀, kájọ jíròrò lórí nǹkan kan, ó ṣeé ṣe kí ẹ láǹfààní àti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tí tòní. Èní dára púpọ̀ láti fi béèrè fún nǹkan. Ẹ lè fi béèrè fún promotion níbi iṣẹ́ gangan lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ bá béèrè fún yín ó ṣeé ṣe kí wọ́n grant ẹ̀ fún yín o. Ẹ rí dájú pé ẹ fẹnu yín béèrè oore. Ẹnu yín gangan ládùn wà. Ẹnu yín gangan lówó wà fún yín lọ́jọ́ tòní. Gbogbo ohun tẹ́ bá fẹnu yín ṣe báyìí, ara rẹ ló máa jẹ́ o, tó ṣe pé á ràn yín lọ́wọ́. Tẹ́ bá wà lọ́jà, ẹ rí dájú pé ẹ polówó ọjà yín dáadáa. Ẹ polówó ẹ̀ dáadáa káwọn èèyàn bá yín dúnàádúrà lọ́tùn lósì. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Kókó nǹkan tẹ́ ní láti fẹnu yín ṣe lénìí láti rí dájú pé ẹ fi gbéṣẹ́ yín lárugẹ. Ẹ fi jẹ́ kí career yín ní ìdàgbàsókè ní iṣẹ́ á lọ dáadáa. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn àlárẹ̀rìn. Ire owó sì máa wọlé fún yín dáadáa lénìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín. Ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ látàrí pé ẹ máa rí àwọn nǹkan mèremère gbé ṣe lọ́jọ́ ti tòní. Bí a ṣe sọ lánàá náà ló máa rí lẹ́ni o. Ẹ máa rí àwọn nǹkan ayọ̀, nǹkan ìdùnnú lọ́jọ́ tòní tó ṣe é pé àwọn nǹkan tẹ́ tí ń wò pé fẹ́ ṣe látijọ́ mẹ́ta tó wà lọ́kàn yín tó ga bí òkè, ó ṣeéṣe kí ẹ rí wọn ṣe lásìkò yìí. Àwọn owó kan sì máa wọlé fún yín dáadáa lásìkò yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín máa rí owó lọ́jọ́ tòní. Àwọn owó tó ṣe é pé tí ń ṣiṣẹ́ fún látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí ẹ rí ṣe lásìkò yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí mọ́mì yín àbí ìyá yín kan nílò nǹkan kan tó ṣe é pé a máa wà lọ́kàn yín pé bóyá kí ẹ ṣe fún wọn lọ́jọ́ tòní. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Èyí máa ràn yín lọ́wọ́ dáadáa. Àdúrà wọn máa ṣẹ ní orí yín lágbára ní ọwọ́ Ọlọ́run Ọba. Àsìkò yìí àsìkò oríire ló jẹ́. Ẹ lè fi ra nǹkan kíkan tó bá wù yín láti rà. Bá ṣe sọ lánàá náà lórí lénìí. Ẹ lè fi ra mọ́tò, ẹ lè fi ra anything tẹ́ bá wò pé ẹ fẹ́ rà lọ́jọ́ ti tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín máa rí owó gbámú. Ẹ̀yin Sagittarius tẹ́ bá ti rí owó gbámú lásìkò yìí á jẹ́ pé nǹkan kan míì wà ńbẹ̀ ni. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ owó yẹn náà ló máa wà lọ́kàn yín tó máa ga lọ́kàn yín gèlè mọ́ báyìí pé báwo mo fẹ́ ṣe ọ̀nà mo fẹ́ rí gbà tó sì jẹ́ pé ọ̀nà ìyanu òun lọ́lọ́run máa bá yín ṣe. Ẹ ti ràn yàn kan lọ́wọ́ látijọ́ mẹ́ta sẹ́yìn pé tẹ́ ti ràn lọ́wọ́ dáadáa. Ó ṣeéṣe kí ìrànlọ́wọ́ ìkẹ́ni yẹn fẹ́ reward yín pé lágbájá mo try fún nǹkan tó ṣe fún mi láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Mo tẹ́ ẹ lọ́rẹ nǹkan báyìí. Mo fún ẹ lẹ́bùn nǹkan báyìí. Irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lè wáyé lásìkò yìí. Ní pàtàkì jùlọ, àsìkò yìí jẹ́ àsìkò tó ṣe é pé kẹ́rí ṣe gan kẹ́ rá àǹfààní. Gbogbo focus yín máa wà lórí àti build career yín àti rí nǹkan gidi jájẹ níbi iṣẹ́ àti rí dájú pé iṣẹ́ yín ní ìdàgbàsókè. Òun ló máa wà lọ́kàn yín dáadáa lọ́jọ́ ti tòní. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ wá ọ̀nà láti rí dájú pé gbogbo nǹkan tẹ́ ń ṣe lásìkò yóò fìdí múlẹ̀. Pàápàá iṣẹ́ yín, ẹ wá ọ̀nà láti rí dájú pé ó fìdí múlẹ̀. Ọkàn yín á balẹ̀, ire á dé, ìfọ̀kànbalẹ̀ á dé láṣẹ Èdùmàrè. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ. Bá ṣe gbẹ̀yìn àti olólùfẹ́ yín á dára. Iṣẹ́ náà á lọ dáadáa lọ́jọ́ ti tòní. Aago 10:09 láàárọ̀ sí aago 11:09 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Ẹ wá kíyèsára, issue lè wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ ní ọjọ́ ti tòní o. Issue náà lè jẹ́ ètò ṣe ipò máa lágbára. Wọ́n lè sọ̀rọ̀ gbá yín lórí lọ́jọ́ tòní tí a fẹ́ bí ìfàǹfà láàrin ẹ̀yin méjèèjì lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kí ọ̀rọ̀ ìfàǹfà owó kó fẹ́ wáyé kó ṣe pé àǹfààní kan tí ó jẹ́ tiwọn kó má jẹ́ pé ẹ̀yin lẹ fẹ́ hùwà kan tó ṣe pé a fẹ́ block àǹfààní yẹn lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, ọ̀rọ̀ owó lè dìjà lẹ̀ láàrin yín lọ́jọ́ tòní. Ó lè jówó wọn ni wọ́n máa wò pé alágbájá ṣì wọ̀ ló mu, tàmẹ̀dù ṣì wọ̀ ló ṣe báyìí. Tàbí kó jẹ́ pé àwọn fúnra wọn ló máa nídìí nǹkan kan tó ṣe pé nǹkan tó nídìí yẹn wọ́n lè wò pé lágbájá dandan wá ṣe fún mi kí tiẹ̀ ló wà fún gan. Nǹkan bẹ́ẹ̀ lè dá ìjà lẹ̀ lọ́jọ́ tòní. Argument tó lágbára lè wáyé lọ́jọ́ tòní. Sùúrù lẹ gbọ́dọ̀ ní o. Sùúrù lẹ gbọ́dọ̀ ní. Ohun tẹ gbọ́dọ̀ ṣe lásìkò yìí náà ni pé ọ̀rọ̀ ìgbésí ayé ara yín òun ni kó jẹ yín lógún. Bí iṣẹ́ yín ṣe fẹ́ ń dàgbàsókè òun ló jẹ yín lógún. Ẹ má fi owó bẹ́ẹ̀ nìkankan ṣeré lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé àwọn nǹkan ní ẹ pamọ́ dáadáa kó má sì pé bóyá wọ́n jí lọ àbí nǹkan kan lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára púpọ̀. Ẹ neglect gbogbo ọ̀rọ̀ tí olólùfẹ́ yẹn látàrí pé àwọn àǹfààní míì sílẹ̀ fún yín dáadáa lọ́jọ́ tòní. Ibi tó ṣe pé ẹ̀yin ṣàkitiyan sí lọ́tùn lósì akitiyan yẹn máa jọ lọ́jọ́ tòní tó ṣe pé lójijì ire owó máa wọlé fún yín. Lójijì àǹfààní máa wọlé fún yín tó ṣe pé amúnú yín dùn amára yín yá gágá. Àìlera tó ti ń wáyé látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí àìlera náà kí ara yín jí pépé, kára yín le koko láti fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Àǹfààní sílẹ̀ fún yín dáadáa lọ́jọ́ ti tòní o. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ lọ́jọ́ yìí jẹ́. Ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. Ó ṣeéṣe kí àwọn nǹkan yípo padà kan tún ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Tẹ́ máa sẹ́ǹsì pé ó dàbí pé nǹkan fẹ́ yí padà. Ó dàbí pé nǹkan fẹ́ lọ dáadáa fún mi. Bẹ́ẹ̀ ni o. Nǹkan á yí padà lágbára Ọlọ́run. Nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín. Àsìkò yìí àsìkò ìdùnnú, àsìkò ayọ̀ ló jẹ́ fún yín. Ire owó máa wọlé fún yín lọ́jọ́ ti tòní látara akitiyan tẹ́ ń ṣe. Fún ìdí èyí ẹ neglect anything látọ̀dọ̀ olólùfẹ́ yín tó bá jọ mọ́ argument àbí ọ̀rọ̀ kò bá kún gbé. Ẹ focus lórí nǹkan gidi tó lè mú káyé yín ní tẹ̀síwájú. Iṣẹ́ yẹn wá lọ dáadáa lénìí. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lè rí bákan ṣùgbọ́n ire owó máa wọlé fún yín lénìí o. Aago 7:15 ní àárọ̀ sí aago 8:15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Ẹ bá rí ọkàn tó ń wáyé ó ṣeéṣe kí ẹ bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan tá fi yín lọ́kàn balẹ̀. Ẹ lè láwọn àlá tó máa sọ̀rọ̀ nípa báyé yín ṣe fẹ́ yí padà, bí ìdàgbàsókè yìí fẹ́ dé bá ìgbésí ayé yín tàbí kó ṣe pé èrò yẹn ló máa wá sí yín lọ́kàn pé ibi tó ń lọ lélẹ̀ bó ṣe máa tọ́ lélẹ̀. Ẹ lè ní àwọn kankan bíi imaginative energy lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa fi imagine àwọn kankan pé
kí nǹkan mi tiẹ̀ lọ báyìí, kí nǹkan mi tiẹ̀ rí báyìí. Gbogbo nǹkan tó ga lọ́kàn yín ó ṣeé ṣe kí ó máa wálẹ̀ díẹ̀díẹ̀ lásìkò yìí. Ṣùgbọ́n ẹ sì kíyèsára pẹ̀lú nǹkan bíi mood swing tó ṣeé ṣe kó wáyé lọ́jọ́ tòní. Ẹ nídìí ẹ̀ rárá látàrí pé ó ṣeé ṣe kí ẹ rí àwọn nǹkan ìdùnnú, nǹkan ayọ̀ lọ́jọ́ ti tòní. Ẹ free ara yín kẹ́ túraká, ẹ má kanra mẹ́nikẹ́ni, ẹ má bínú sẹ́nikẹ́ni lénìí. Ẹ free dáadáa lọ́jọ́ ti tòní, kí ẹ mọ̀ dájú pé nǹkan ti bẹ̀rẹ̀ sí lọ dáadáa. Kí ẹ mọ̀ dájú pé ẹ ti bẹ̀rẹ̀ sí rọ́nà àbáyọ sí nǹkan tó dàbí ìṣòro èyí tí ẹ̀ ń kojú látijọ́ mẹ́ta. Àsìkò yìí àsìkò oríire ló jẹ́ fún yín. Ẹ ti ṣe prayer lánàá, ẹ tún tẹ̀síwájú lọ́jọ́ tòní. Ẹ jẹ́ kí ẹ̀mí tó ń bá yín sọ̀rọ̀ jẹ́ oúnjẹ tó ṣe pá tọ́ yín sọ́nà rere. Ọ̀nà tẹ́ ẹ̀ ń fẹ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín, ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn. Ẹ má finú tán ẹ̀dá alààyè kankan lọ́jọ́ tòní ju ẹ̀mí inú yín lọ. Ohun tó ń sọ sí yín lọ́kàn ni kí ẹ finú tán lọ́jọ́ tòní. Ọjọ́ ìyọjọ́ oríire ló jẹ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí àǹfààní fẹ́ wọlé. Àǹfààní tó ṣe pé ẹ̀rọ kan àbí nǹkan kan tí ẹ support yàn fún lábẹ́nú pé lágbájá mo gbárùkù tí ẹ mo ṣe nǹkan báyìí. Support tẹ́ ṣe fún lábẹ́nú yẹn ní kọ̀kọ̀ yẹn ó lè jẹ́ nǹkan tá bí dáadáa fẹ́yìn ní ojú ayé. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Tí gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Ire owó náà sì lè wọlé fún yín luckily lọ́jọ́ ti tòní. Aago 8:15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ oríire ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín ara yín á jí pépé. Wàhálà ò ní pọ̀ fún yín lọ́jọ́ tòní, stress ò ní pọ̀ jù fún yín lọ́jọ́ tòní. Kórí kẹ́ tó gbélé wọn ti bá yín gbé, kẹ́ tó gbé tàn wọn ti bá yín gbé. Ẹ máa ráwọn èèyàn gbárùkù tí yín dáadáa lọ́jọ́ tòní. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà níwájú yín tẹ́ fẹ́ mójútó. Bóyá party kan ló wà lọ́kàn yín tẹ́ ń wò pé party yìí mo fẹ́ ṣe, nǹkan báyìí mo fẹ́ ṣe ní ìgbésẹ̀. Bóyá nǹkan kan lẹ fẹ́ náwó lé lórí tó ṣe pé ẹ wò pọ̀nà wo lẹ fẹ́ gbé gbà. Ó ṣeé ṣe káṣírí bò lásìkò yìí kẹ́ ráwọn tó máa bò yín láṣìírí. Àsìkò yẹn ẹ lè fi béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni, ẹ lè fi béèrè ìrànlọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ẹbí, lọ́wọ́ ará. Ó ṣeé ṣe kí wọ́n ṣe fún yín lásìkò yìí. Ènìyàn ló máa bò yín láṣìírí lọ́jọ́ yìí o. Kẹ́ mọ̀ dájú pé ènìyàn lá bò yín láṣìírí lọ́jọ́ yìí. Ẹ lè dá nǹkan kan ṣe bí kò ṣe ìrànlọ́wọ́ àwọn tó ṣe pé ó rọ̀gbà yín ká. Àwọn ló máa ràn yín lọ́wọ́ lásìkò yìí tẹ́ máa ráṣeyọrí ṣe lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Tí iṣẹ́ kan bá dàbí ìgbà pé ó le koko, ẹ pẹ́ ni tẹ́ bá ń wò pé bóyá ẹ lè bóyá ó lè ràn yín lọ́wọ́, ẹ pé kí á lọ́ máa ràn yín lọ́wọ́. Àsìkò yìí àsìkò ìdùnnú àsìkò ayọ̀ ni. Ó dára kẹ́ fi bẹ́bí kẹ́ bá kẹ́ bójúlùmọ̀ kẹ́ bọ́ọ̀rẹ́ ṣe lọ́jọ́ ti tòní. Wọ́n á support yín, ẹ̀yin náà á support wọn lọ́jọ́ tòní. Àǹfààní wà fún yín dáadáa lọ́jọ́ tòní fẹ́yìn tó ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ tó jọmọ́ networking. Even iṣẹ́ kíṣẹ́ ó ṣeé ṣe kí ẹ tún ní customer sí lọ́jọ́ tòní. Ẹ polówó iṣẹ́ yín, ẹ fi lọ yàn lọ́jọ́ tòní pé mò ń wá nǹkan báyìí. Ó ṣeé ṣe kí wọ́n fi hàn yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín kí ẹ rí àǹfààní iṣẹ́ látọ̀dọ̀ rẹ̀ gan lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ lọ opportunity network yín, ẹ lọ opportunity social circle yín láti rí dájú pé ìdàgbàsókè dé bá gbèsè ayé yín lọ́jọ́ tòní, pàápàá lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. Tó bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ turquoise blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.